ẹ bá mi wá epo pupa níwọ̀nba, epo pupa red oil níwọ̀nba, bá mi gẹ́ẹ̀tì òróǹro màálù níwọ̀nba, mixi méjèèjì papọ̀ sẹ́gbẹ́ kan, wá bá mi gún epo ọ̀bọ̀ pẹ̀lú igbó tí wọ́n máa ń mu yẹn, òun là ń pè ní kònàbá, igbó, ewé igbó tí wọ́n máa ń fà, ewé ọ̀là àwọn kan ń pè igbó àti epo ọ̀bọ̀, ẹ lọ kó kúnná, ẹ wá mixi ẹ̀ pẹ̀lú epo pupa tẹ́tí mixi òróǹro màálù mọ́ yẹn, ẹni ọṣẹ tó bá wù ẹ́ fi mixi ẹ̀ fi pò papọ̀, kókó síbì kan, ó ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun, ó ní ìbálòpọ̀ ojú oorun, gbogbo àwọn kan wọ̀nyí kì í jẹ́ kíyàn tó ẹgbẹ́ ní ìjákulẹ̀ ló máa ń fà. So Atude ni tó confam tí ò lẹ́bọ lẹ́rù, natural stuff ni, fiṣẹ́ ìránṣẹ́ kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ tó ráwọn òfin ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá iṣẹ́ ìtọ́ ìkọ̀rọ̀ balágbára fisa káǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254, account number fáwọn aláìní 0123214254, Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tó ń gbádùn ètò wa, ẹ fi ajé àti umura ẹ fi ta wá lọ́rẹ ní organization wa, a nídìí ajé àti umura organization wa, ẹ fi ta wá lọ́rẹ aláwọn èèyàn tá máa fún tó dẹ̀ máa jẹ́ sárákọ̀ fún yín bí sínú láì tààlà. Gbogbo owó tó wà nílé lóko lókè òkun, ẹ gẹ́ẹ̀tì halal powder, kì í ṣe oṣólẹ̀, kì í ṣe àwòrè, kì í ṣe ìyọnu ayé, kì í ṣe ìmùlẹ̀ àgbà, kì í ṣe ẹ̀bẹ̀ àgbà. Halal powder ni tó legit bí sínú láì tààlà tó máa create solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́, ẹ̀mí òkùnkùn ò ní rí ẹ mọ́ bí sínú láì tààlà. Ẹ gẹ́ẹ̀tì àwọn product wa, kò sí ìlú tẹwà tí product wa ò sí. Caterpillar ni, transformer ni, miracle leaves ni, all in one ni, memory booster ni, ẹ̀rí ọlọ́run gbàdúrà wa. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India, ní China, ní Arab country tí mo gba professor tí mo dẹ̀ gba doctor lé lórí, iṣẹ́ tí mo bá ń lé tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà, káàkiri Áfíríkà, èyí tí mo ń sọ èmi ìfi ṣe ìyanràn, mo fi ń ṣe ìpolówó pé gbogbo ẹ̀yin customers wa right way lẹ́wà. Bẹ́ẹ̀ ni látúnṣàkú anfusakun wà álámù bímọ ní ntakọ̀, a try láti pera wa ní nǹkan ọlọ́run ọba ní nǹkan tó ọlọ́run ọba ló ní gbogbo agbára. A ní special package tá máa ń ṣe fún ẹni tó bá ní diabetics within a month, sugar máa kúrò nínú system ẹ̀. A ní special package tá ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ tó rétò ọmọ, ó ní the guidance. Bẹ́ẹ̀ ni a ní special package tá ń ṣe fọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀, mo ti sọ fún yín, ọ̀tọ̀ láróbòsá, ọ̀tọ̀ ní ìdákọ́lẹ̀, ọ̀tọ̀ ní pé yàn ní demand power. Ọkùnrin mi ti dẹ ó ti di ológogoro sí gbòòrò, wọ́n mú nǹkan ọmọkùnrin ẹni, aláwọn special package tá a máa ń ṣe bí sínú láìta aláwọ̀ adúpẹ́ fọlọ́run. Ẹ WhatsApp wa lórí +276129563889. àwọn product wa nẹni tó ní fibroid, tó ní cancer, tó ní diabetes, tó ní asthma, òun láti ní miracle leaves àtọ́lé wọn à ń lé torí ikú nìkan ní méjèèjì ò lè wò bí sínú láìta alá DHL la fi ń DHL all over the world, adẹ́n ló GIG láti deliver all over Nigeria bí sínú láìta alá. Inna li izzata lillahi jami'a, gbogbo agbára ọlọ́run ọba lónìí. Má sálámù wa ilà lè kọ́.